kú wọn nìyẹn wọ́n dẹ̀ sọ kí àwọn aṣojú fúru so that's the problem so lẹ́yìn tí wọ́n ṣe yẹn tán wọ́n wá di pé pàtí bẹ̀rẹ̀ Sunny Adé ti dé tó ti dúró testing microphone this and that yes bullshit them. How can somebody be saying he's a rain catcher, rain this and that? It's not done. Rain belongs to God. It's in the hand of God. Yes, sir. Ẹni tó sọ̀rọ̀ yóò mú fìlà kan tó fídíò tẹ́lẹ̀ o. Àtẹ̀gùn mu. Òjò bẹ̀rẹ̀. Sunny Adé pàápàá sọ pé kò kí n wá padà torí kí kó lè ráyè jó. Ẹ sà òjò pa ìlú wúwo lọ́jọ́ yẹn. Ọlọ́run ní tìmọ̀. Ṣùgbọ́n tó wá di tú lóru wọn ní kó máa wá àwọn tó mójú yẹn kí wọ́n náà ti sùn wọ́n léwé ti sùn kókó gba pátì yẹn bẹ́ẹ̀ as I dey waste ìkan alágídí ò kì í tètè bọ́ sí i so bó ṣe rí ni. so à ń dá ibi sílẹ̀. ẹjọ́ gbogbo association of damaged brain citizen. làwọn tó kóra wọn jọ sílẹ̀. association the damaged brain ọmọ tó mọ damaged brain àwọn tó orí wọn ti bàjẹ́ ṣé Àtíkù ló yẹ ká ṣẹ̀ máa bá níbi tó ti káàkiri tó rìn dòrò bí nǹkan dókítà kan ká yìí. ó fẹ́ ṣàárẹ̀ ni. ní ó máa rẹ̀ sílẹ̀ láìpẹ́ yìí ó fẹ́ ṣàárẹ̀. nínú ẹ̀mí nìyẹn sà. náà nínú ara nǹkan tí òtún fẹ́ yọ nǹkan mí jáde níbẹ̀ ni wọ́n ní ìyàwó ẹ̀rọ bí onínà oníṣẹ́ ló fẹ́ lọ yàgbẹ́ má yà á tẹ́ ìpínlẹ̀ kan mo máa forí fọ́ sínkì ṣé rí nǹkan tèmi sọ àwọn kinní wọ̀nyí kò lè Àtíkù ò lè débi kankan mọ́ tó bá máa di next year EFCC ló máa rà tó gbogbo wọn lẹ́bọ lẹ́rù wọ́n kàn ṣe fire brigade kìíní ni wọ́n lè débi kankan kò sí ìbò tí Tinubu máa ní next time tí ẹ̀mí Ọlọ́run bá fún lọ́ra ẹ̀mí ẹ̀ tó fi ilẹ̀ fún wa á wọlé bíi ṣe bọ́ rántí gbàtà lọ gbá bọ́ọ̀lù ó dà pé mo sọ fáwọn èèyàn pé wọ́n máa fún wa ní 2-0 ní bọ́ọ̀lù tàgbàtọ̀ pé wọ́n máa score 2 against wa bọ́ọ̀gọ́ bọ́ọ̀lù yẹn kó parí pẹ̀lú 4-2 but àwọn ló máa kọ́ fún wa ní 2 wọ́n máa fojú wa rí ní first time wọ́n ní dáadáa pẹ̀lú wọn táwọn ọmọ yẹn gbá òṣùlù àti bí wọn ẹ ń gbọ́rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ yìí tó lọ sí pati tó gbàgé dání ṣé ó fẹ́ tú kóòkì síbẹ̀ wálé ni ṣé ó mọ̀ bẹ́ẹ̀ wọ́n máa sáàbù so immediately so lẹ́yìn tí àwọn aṣetán ní first time gbogbo àwọn tájọ́ ń wò wọ́n bẹ̀rẹ̀ sí dìde ní kọ̀ọ̀kan wọ́n ní ẹ̀ láforí ti ẹ̀dẹ̀ lọ́rọ̀ Ọlọ́run gbọ́ kọ́ọ̀pù yẹn Tinubu máa gbé dání ní Monday mi ò mọ pé tán gbé pamọ́ sí ìsú but wọ́n máa gbé jáde fún wa àgbègbè ńlé ẹ̀yìn lẹ́ máa wo ní ìpínlẹ̀ èmi fúnra mi pàpà ní òṣìṣẹ́rí so lẹ́yìn tí wọ́n lọ gbogbo ẹ̀ ṣé wọ́n ti gbé kọ́ọ̀pù wá ní pàtó wáyà gbàgbà má tó dẹ̀ ya 2-1 wọ́n tó bá tẹ̀lé kọ́lé ti tútù káwá gba extra half wọ́n ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ he is going to finish at the normal 90 or 94 minutes 94 ni mo rí 94 náà wọ́n fún wọn ní no 96 wọ́n fi 2 kù okay then gbà tó wáyà wọ́n ní penalty against Nigeria mo náà kí là ń fàṣẹ ṣe lọ́rùn mo yà yíra nílẹ̀ pé Olúwa wọn gbọ́dọ̀ fún wọn ní penalty yẹn wọn gbọ́dọ̀ fún wọn kò pọ̀ sani cup má bínú sáà mi ò fi bẹ́ẹ̀ ṣàgídí bọ̀dọ̀ àwọn ọmọ yìí fẹ́ dìde. ẹ̀yin bí Ọlọ́run. lẹ́sẹ̀kẹsẹ̀ mo bẹ̀rẹ̀ sí ṣe gbogbo tí mo mọ̀ so mo á sọ fún pé wọ́n máa lọ wo VAR wọ́n sọ pé kò sí penalty wọ́n lè yí padà wá nínú penalty wọ́n gbé kúrò mẹ́ Olúwa ṣe o tó ẹ̀yin náà wò ó. àwọn ọmọ kan ló fẹ́ ṣoríire yẹn mi ò mọjọ́ títì ẹ̀ àwọn ọmọ ẹ̀ náà máa ṣoríire now nǹkan tá a need in Nigeria ni more academy a sì máa tún gbé the next one o a máa gbé ní 12 times tẹ̀léra wa a sì máa gbé mẹ́rin míì tó máa tún gbé lè padà fún wa pé ká lọ keep it but we need many football academy coach wọn yẹn sì mo ṣe máa ránṣẹ́ sí ó ní high blood pressure torí gbà tí ó dúró tí kámẹ́rà súnmọ́ ibi ṣe gbìgbìgbì so mo mọ nǹkan tí mo lè lò fún lọ́fẹ̀ẹ́ for doing us proud that's okay. ẹ̀yin náà bẹ́ẹ̀ ẹ fẹ́ ṣoore ńlá fún. ẹ ṣàkóhun náà tún lè máa ṣe sí ṣe bó òyìnbó ti coach wa tẹ́lẹ̀ odò la mú wa láti South Africa wọ́n nà wá fẹ́ ṣe láti ọ̀nà Tinubu lẹ́yìn sọ̀rọ̀ pé ló máa ń win bí. ó máa ń win bí ọlá Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ló dí báwọn àwọn lọ́ọ̀yà ojú òtẹ̀ kì í tì í gbogbo lọ́ọ̀yà Nàìjíríà ló lọ sùn l'Abuja wọn mọ̀ pé pílò dání ni ṣé ìyẹn ò bá yín lẹ́rù tó ń bẹ̀rẹ̀ sí sùn tó ń họrùn
àwọn ọ̀ṣàkómi àti gbogbo ẹ̀ kò sí lọ́ọ̀yà tí ó sùn bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn ọ̀kínba lóye pápá tó kúrú tí ò rí bàtà gíga gùn ó sùn fẹ́ ṣeré ẹ̀sà kí ló lè fà á. ẹ wọn a máa bí wọn wọn kọ tẹ̀lé agbára Yorùbá ní bàbá lù agbára Yorùbá ní Tinubu lò. ẹ jẹ́ ní kò lọ ṣe fẹ́ ajẹ́ kò lọ lọ abára Hausa ni. Bàbá, from your submission sir, ní àìpẹ́ yìí alàgbà Sunday Igboho ó wọ̀lú and from our finding Nigeria welcome him back home. And Sunday Igboho, popularly called, said federal government should remove the tag of wanted away from him so that he could come home and form a formidable security system to his people. Sir, what is your take on this? Ẹ̀sà kò sí lean tó wà lórí Ìgbòho ẹni tó ṣòfin pé kí Ìgbòho má wọlé ti kú so ẹ jẹ́ ká sin pẹ̀lú Buhari kí Buhari máa lọ pẹ̀lú plant yẹ Buhari ló hate Yorùbá bẹ́ẹ̀ ni July ló ní kán lọ pa Ìgbòho July 1 then nígbà tí Buhari dẹ̀ máa kú ó kú ní July ṣé nígbà Ọlọ́run ṣe yànnú ògo fọ́lọ́run lókè ọ̀run hallelujah ṣe rí kò sẹ́ni tó lè lé Ìgbòho kúrò lórí ilẹ̀ kí ni Ìgbòho pààyàn Ìgbòho òdó fàdíyà wọn gbọ́gbọ́ obìnrin kan kú síbi tí wọn àti Ìgbòho lọ sóòtẹ́ẹ̀lì kí lẹ̀sùn tí Ìgbòho ṣe tí tẹ̀lifíkan rìlíìsì ẹ̀ dẹ́nà ẹ̀gbọ́n ẹ̀ ló wà lórí oyè dẹ́gbà tó fẹ́ sìnkú ìyá ẹ̀ ó wálé ta ló le ṣe bọ́ wá sìnkú ìyá ẹ̀ ṣọ́ra àwọn journalist àtàwọn blogger yẹ burú gan o. No, that was what he ẹ said. fi wọ́ọ̀ sílẹ̀ kẹ́kọ̀ọ́sẹ́ di president hearing on tèmi sọ kí ni òye ẹ máa ń tètè sọ nǹkan di ńlá jù ṣé bí family Kanu ló lọ rìpọ́ọ̀tù bíi tí Kanu wà ní Kenya wọ́n dẹ̀ lọ mú wá ń bẹ̀ a senator ló gbowó orí Kanu. wọ́n taṣẹ́ láti lé wọn. Yes, but tó tún lè kówó yẹn fún Kanu tó bá ṣe tán it's just pé owó táwọn Hausa kan fẹ́ waste in time kí lórúkọ senator yìí òun ló lọ síbi tó wà tó ní fóònù Kanu Abẹ́rẹ́bẹ̀ yes so òun ló help wọ́n dẹ̀ ti mú wá ṣé wọ́n jẹ Kanu náà látọjọ́ ìwọ̀n jẹ́ náà so ìyẹn ò dẹ̀ ní kó má ṣe nǹkan tí ó máa ṣe so automatically ó dá bó ṣe sọ yẹn torí ìgbà tó fẹ́ lọ renew document ní Germany ní embassy ní Germany náà fi sọ pé he's a wanted man in Nigeria you know two sovereignty countries a country so they need to obey each other you could remember the other time when they had our plane in Germany then Abacha said no in abroad then Abacha said they hold their own plane here too so Igboho is free. They will soon write it up because government is owing Igboho billions of naira for the house they got bonds. Yeah. Then Igboho was to sue the federal government of all the bad thing they did to him.